Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ 11 oṣù kọkànlá ọdún 2024. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Látàrí ọ̀rọ̀ tí Àtíkù sọ nípa bí nǹkan ṣe rí lásìkò yìí, iléeṣẹ́ ààrẹ tún ti sọ kò bákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sí i. Wọ́n ní níṣe ni Àtíkù ń jowú ààrẹ Tinubu ni. Wọ́n ní ó nífẹ̀ẹ́ láti máa fojú kéré ààrẹ Tinubu ní gbogbo ìgbà. Ẹgbẹ́ òṣèlú NNPP tún ti padà kéde Ani Ebonam gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ aláṣẹ rẹ̀. Wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀ pé kò sí àpadà sẹ́yìn lórí àṣẹ pé kí Kwankwaso kó àṣà rẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà. Wọ́n ní kíkí tó lọ kí Alex Otti jẹ́ ẹ̀tàn sí NNPP. Bákan náà ni wọ́n ṣe ìkìlọ̀ fún gómìnà ìpínlẹ̀ Abia láti má dá sí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú NNPP. Mínísítà fún ọ̀rọ̀ ìdàgbàsókè nǹkan àlùmọ́ọ́nì Délé Aláké ti rọ àwọn olùdókòwò ọmọ orílẹ̀-èdè South Africa láti lo àǹfààní wọn lágbọn ìwakùsà orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ òṣìṣẹ́ Nigerian Labour Congress NLC ti pa á láṣẹ fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láti gùn lé ìyanṣẹ́lódì ní ìpínlẹ̀ gbogbo tí owó oṣù tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́ kò tíì máa jẹ sísan. Pẹ̀lú bí ètò ìdìbò gómìnà ṣe ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ondo, Ayédàtiwá ti ń gba ìbuwọ́lù àti ìgbárùkùtì tó lóòrìn láti ọ̀dọ̀ àwọn alẹ́nulọ́rọ̀. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin kan ti gbójú aágan sí Ndúmẹ̀ọ́. Wọ́n ní àbádòfin àtúntò àti àtúnṣe òfin owó orí yóò jẹ́ gbígbéyẹ̀wò fún ìbuwọ́lù dandan ni. Ó yẹ kí ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀-èdè yìí àti àjọ Nigeria Deposit Insurance Corporation NDIC ní àwọn ohun èlò tó yanrantí láti máa fi darí àwọn ẹ̀ka tó ń ṣàmójútó owó lórílẹ̀-èdè yìí. Aṣòfin kan ló ṣíṣọ lójú eléyìí bẹ́ẹ̀. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àti Chelsea gbá ọ̀mì nígbà tí Man U jáwé olúborí nínú ìdíje English Premier League tó wáyé lópin ọ̀sẹ̀ tó kọjá. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.